Amẹrica tó wà ní Nàìjíríà ti sekìlọ o. Ó sekìlọ fáwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ ní Nàìjíríà nítorí ìwọ́de Quds táwọn ìjọ Shiites gunle. Ó mà ṣe o, adẹ́rìn-pòṣónù ni Broda Shaggi dèrò ọgbà Ileewosan lẹ́yìn tó faragbọ́ta ìbọn lásìkò tó ń ya Ere Lwo Nipinle Ogun. Ileesẹ Ọlọpa fi ìsìnkún òfin gbé Afurasí Super M l'Èkó rí ìbọn ìbílẹ̀ gbà lọ́wọ́ rẹ̀. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ileesẹ Ọlọpa náwó gan àwọn afurasí ọ̀daràn 4 ní ibùba wọn nípínlẹ̀ Abia. Egbe Ajafẹtọmọniyan kan nílẹ̀ yìí tí a mọ̀ sí Amnesty tí koro ojú sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe náwó gan àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n sọ èrò ọkàn wọn nípa ogun ilẹ̀ Amẹrica, Israel àti Iran. Ó ti yájú o, ó ti yájú fún kóòtù láti pàṣẹ pé mi ò lè dupò gómìnà mọ́. Gómìnà Ayédàtiwa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àkókò rèé o láti fún wa ní tíkẹ́ẹ̀tì dupò gómìnà. Àwọn abẹnugan olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bọ́ bí o wá wí tẹnu rẹ o, Iléeṣẹ Ọlọpa ránṣẹ pé DPO àgọ́ ọlọ́pàá táráàlú ti ní afurasí ajínigbé sálọ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Olú Iléeṣẹ Amẹrica tó wà ní Nàìjíríà ti sekìlọ o. Ó sekìlọ fáwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ ní Nàìjíríà nítorí ìwọ́de Quds táwọn ìjọ Shiites gunle. Ìwọ́de kan tí àwọn ìjọ Islamic Movement in Nigeria IMN máa ń ṣe káàkiri àgbáyé tí wọ́n ń pè ní àyájọ́ Quds ni wọ́n ti kéde rẹ̀ pé yóò wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹta ọdún 2026 yìí nílùú Àbújá àti àwọn ìlú ńláńlá míì lórílẹ̀-èdè Nàìjíríà. Àyájọ́ Quds yìí jẹ́ èyí tí àwọn ìjọ ẹlẹ́sìn Islam IMN tí a tún mọ̀ sí Shiites gbé kalẹ̀. Látàrí ìwọ́de ọ̀hún sì ni olú Iléeṣẹ́ Amẹrica ní Nàìjíríà ṣe fi àtẹ̀jáde ìkìlọ̀ síta lọ́jọ́ 12 oṣù kẹta yìí kí àwọn olùwọ́de náà kó sì pẹ̀lẹ́. Nínú àtẹ̀jáde náà ni wọ́n ti ní káwọn èèyàn Amẹrica tí wọ́n wà ní Nàìjíríà ṣọ́ra nítorí ìwọ́de àlàáfíà náà lè padà di ti rògbòdìyàn láìròtẹ́lẹ̀. Èyí náà sì ni olú Iléeṣẹ́ Amẹrica nílẹ̀ yìí tó fi ní kí ètò ààbò nípọn sí i torí ìwọ́de náà. Wọ́n ní kí wọ́n ti àwọn ọ̀nà kan pa, kí wọ́n kápá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tàbí kí wọ́n ṣe àfikún ọlọ́pàá sí àwọn agbègbè tí ìwọ́de ọ̀hún bá ti ń wáyé. Báwo ni ìwọ́de Quds tó ti wáyé ṣáájú ṣe rí? Gẹ́gẹ́ bí àtẹ̀jáde olú Iléeṣẹ́ Amẹrica náà ṣe wí, àwọn ìwọ́de Quds tó ti wáyé ṣáájú ti mú ìkọlù láàrin àwọn olùwọ́de náà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà wá. Nítorí rẹ̀ náà ni wọ́n sì fi kìlọ̀ pé káwọn ọmọ orílẹ̀-èdè Amẹrica ní Nàìjíríà fìdí mọ́lé wọn lọ́jọ́ Ẹtì Friday yìí tí í ṣe ọjọ́ 13 oṣù kẹta ọdún 2026 tí ìwọ́de náà yóò wáyé. Aago 1:30 ọ̀sán ní ìwọ́de náà yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọn yóò sì ṣe tí ilẹ̀ yóò fi ṣú ni. Kí ni àwọn ohun tó yẹ ní ṣíṣe gẹ́gẹ́ bí Amẹrica ṣe kìlọ̀ fún àwọn èèyàn wọn tó wà ní Nàìjíríà ní yíyàgò fún àwọn agbègbè tí ìwọ́de Quds bá ti ń wáyé. Yíyàgò fún ìwọ́de tàbí ibi tí ọ̀pọ̀ èrò bá wà. Máa tẹ́tí sí àwọn ìròyìn agbègbè rẹ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní yàjóyàjó. Ṣetán láti yí àwọn ètò tí o là kalẹ̀ padà. Fojú sọ́rí lágbègbè rẹ láti mọ bí ewu bá fẹ́ wù ọ́. Má ṣe àṣehàn. Jẹ́ kí àwọn ẹbí àti ọ̀rẹ́ rẹ mọ̀ pé o wà ní àlàáfíà. Wò ó bóyá ààbò tó péye wà fún ọ. Ní àkọsílẹ̀ ìrìn àjò rẹ, má sì ṣe jẹ́ kó ṣòro fáwọn èèyàn láti rí i. Ní lọ́kàn láti kúrò níbì kan láì dúró de ìrànlọ́wọ́ olú Iléeṣẹ́ Amẹrica. Ká ìlànà tí a là kalẹ̀ nípa mímọ̀ bí ewu bá wà. Lákòótán, olú Iléeṣẹ́ Amẹrica ní Nàìjíríà náà sọ pé gàdàgbà ní ilẹ̀kùn àwọn ṣí sílẹ̀ l'Àbújá àti Èkó káwọn èèyàn sì máa lọ sójú òpó àwọn pẹ̀lú fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bó bá ṣe ń lọ. Ó mà ṣe o, adẹ́rìn-pòṣónù ni Broda Shaggi dèrò ọgbà Ileewosan lẹ́yìn tó faragbọ́ta ìbọn lásìkò tó ń ya Ere Lwo Nipinle Ogun. Gbajúgbajà adẹ́rìn-pòṣónù ọmọ Nàìjíríà àti olùṣẹ̀dá eré apanilẹ́rìn lórí ayélujára Samuel Perry tí ọ̀pọ̀ mọ̀ sí Broda Shaggi ti dèrò ọgbà Ileewosan lẹ́yìn tó faragbọ́ta ìbọn nígbà tó ń ya eré kọ́mẹ́dì apanilẹ́rìn rẹ̀ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́sàn-án ọjọ́ Àìkú Sunday ní agbègbè Sango Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe wí, gbajúmọ̀ amúlùdùn náà ló ń ya eré lábẹ́ afárá kan lágbègbè náà nígbà tó fara káásá ọgbẹ́ ọ̀tá ìbọn. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn náà ni kò yé kedere. Lójú ẹsẹ̀ làwọn òṣìṣẹ́ rẹ̀
tó wà níkàlẹ̀ sáré gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn Blooming Care ní Alákùkọ níbi tó ti gba ìtọ́jú kànmọ́nkóbó. Òṣìṣẹ́ ọgbà ilé ìwòsàn náà ni a gbọ́ pé ó kọ́kọ́ pèsè ìtọ́jú alákọ̀ọ́kọ́ fún olùfarakásá náà ṣáájú kí wọ́n tó taari rẹ̀ lọ ọgbà ilé ìwòsàn Duchess International Hospital ní Ìkẹjà fún ìtọ́jú ìtẹ̀síwájú. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí sọ wípé ọgbà ilé ìwòsàn ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lẹ́yìn tí wọ́n tẹ́wọ́ gba olùfarakásá tó faragbota ìbọn. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣe bẹ́ẹ̀ jẹ́ dídarí lọ gba ilé ìwòsàn náà níbi tí wọ́n ti rí i pé ìlúmọ̀ọ́ká olùṣẹ̀dá eré lórí ayélujára ni olùfarapa náà. Gẹ́gẹ́ bó ṣe wí, adẹ́rìn-pòṣónú náà ni wọ́n rí lórí ibùsùn pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lórí iṣan rẹ̀. Adébísí tún jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn náà ló wáyé lágbègbè Ṣàngó níta agbègbè iléeṣẹ́ ọlọ́pàá Èkó, ṣùgbọ́n ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú. Wàyí o, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá sọ wípé wọn kò tí ì wá fi ẹjọ́ náà sùn lágọ̀ọ́ ọlọ́pàá nípìnlẹ̀ náà. Àwọn agbófinró ni wọ́n ń retí kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ wọn lójú náà láti sọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ní pàtó. Iléeṣẹ́ ọlọ́pàá fi sínkún òfin gbé Afurasí Super M lẹ́kọ̀ọ́ rí ìbọn ìbílẹ̀ gbà lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti nawọ́ gan afurasí kan tórúkọ rẹ̀ ń jẹ́ Dáre Ṣògaolú, ẹni 30 ọdún tí ọ̀pọ̀ mọ̀ sí Super M, lásìkò iṣẹ́ àyẹ̀wò ìṣòfíntótó lágbègbè Mushin nípìnlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abímbọ́lá Adébísí sọ wípé àwọn agbófinró tí ọ̀gá ọlọ́pàá DPO léwájú wọn ló ṣe bẹ́ẹ̀ nawọ́ gan afurasí náà lẹ́yìn tí ìṣesí rẹ̀ mú ìfura dání nígbà tó ń gbé àpò ọlọ́rà lọ́wọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ikọ̀ agbófinró tó ń gbógun ti ìwà ọ̀daràn Anti-Crime Patrol Team láti àgọ́ ọlọ́pàá Mushin ló ṣe bẹ́ẹ̀ dá afurasí náà dúró ní nǹkan bíi aago 10 alẹ́ 10 PM lọ́jọ́ 5 oṣù kẹta lójú ọ̀nà LUT ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Èkó. Àyẹ̀wò tí wọ́n ṣe ló mú wọn ṣàwárí ìbọn tiwantiwa nínú àpò ọlọ́rà tó gbé dání ọ̀hún. Àtẹ̀jáde náà sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe àkọsílẹ̀ iṣẹ́ àṣeyọrí míì pẹ̀lú nínáwọ́ gan Dáre Ṣògaolú, ọkùnrin ẹni 30 ọdún 30 years tí ọ̀pọ̀ mọ̀ sí Super M, àti sísàwárí ìbọn ìbílẹ̀ lásìkò iṣẹ́ àyẹ̀wò ṣíṣe lágbègbè Mushin nípìnlẹ̀ náà. Àwọn nǹkan míì tí wọ́n tún ṣàwárí ní pọ́ọ̀sì, oògùn abẹnugọ̀ngọ̀ àti àwọn bàtà slippers 3. Ọlọ́pàá sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ àkọ́kọ́ fi hàn pé afurasí náà ń lọ́wọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn lágbègbè náà, ó sì lọ́wọ́ nínú dídá omi àlàáfíà agbègbè ìlú náà rú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe wí, afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá nígbà tí ìwádìí ìfimúfínlẹ̀ ń tẹ̀síwájú. Gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú ń tẹ̀síwájú lójú náà láti fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀daràn yòókù. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ọlọ́ndarí Jimoh tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá lórí ìgbésẹ̀ ètò kànmọ́nkóbó àti mímú ètò ààbò gbogbo àwọn aráàlú ìpínlẹ̀ náà lọ́kùnkúndùn. Ọwọ́ tẹ̀ wọ́n o, iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gan àwọn afurasí ọ̀daràn 4 ní bùbá wọn nípínlẹ̀ Abia. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti nawọ́ gan àwọn afurasí 4 lásìkò tí àwọn agbófinró rédè ibùba àwọn ọ̀daràn nílùú Ugweke níjọba ìbílẹ̀ Bende, tí wọ́n sì rí àwọn ohun ìjagun ìbọn àti oògùn olóró gbà kúrò lọ́wọ́ wọn. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Maureen Chinaka lórúkọ kọmíṣánná ọlọ́pàá Danladi Isa fi orúkọ àwọn afurasí náà léde. Orúkọ àwọn afurasí náà ni Onyemaike ẹni ọdún 36 36, Chukwuma Kelvin ẹni 30 ọdún 30, Chidera Frederick ẹni ọdún 37 37 àti Onyekachi Okafor ẹni ọdún 36 36. Lára àwọn ohun tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ wọn ni korofo ọta ìbọn, oògùn tramadol àtàwọn oògùn olóró míì. Àtẹ̀jáde náà ṣàlàyé pé iṣẹ́ ìrédè náà ló jẹ́ gígùnlé níbàámu pẹ̀lú àṣẹ kọmíṣánná ọlọ́pàá Danladi Isa àti àwọn ìtanilólobó lórí agbègbè tí àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn péjú jọ sí lọ́nà àìbófinmu nípa ṣíṣèkọlù sílùú Ugweke. Àwọn ikọ̀ agbófinró láti Ìgbéré, Bende àti ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá Uzuakolu pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ tactical team
tó gùn lé iṣẹ́ ìréde ní Isieke Ugwueke. Àtẹ̀jáde náà fi kún pé àwọn afurasí náà ti wà lábẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn yóò sì jẹ́ títari lọ ilé ẹjọ́ lẹ́yìn iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ bá wá sópin. Ohun gbogbo ti padà bọ̀ sípò lágbègbè náà. Mímójútó agbègbè náà sì ń tẹ̀síwájú láti dènà ìtẹ̀síwájú ìdúnkòokò ààbò. Kọmíṣánná ọlọ́pàá tẹnumọ́ ìfarajìn wọn sí ìgbésẹ̀ kan mọ́ńkóbó lábẹ́ ìdarí ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Nàìjíríà Ọlátúnjí Dìísù tó sì rọ àwọn aráàlú láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n sì ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó bí wọ́n bá kẹ́fìn àwọn ohunkóhun tó bá mú ìfura dání. Ajafẹtọmọniyan kan nílẹ̀ yìí tí a mọ̀ sí Amnesty ti koro ojú sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe nawọ́ gán àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n sọ èrò ọkàn wọn nípa ogun ilẹ̀ Amẹrica, Israel àti Iran. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọmọnìyàn tí a mọ̀ sí Amnesty International ti ké gbàjarè síta lórí bí àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà ṣe fọwọ́ òfin mú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ti sọ̀rọ̀ nípa ogun tó ń lọ lọ́wọ́ lágbègbè àárín gbùngbùn Middle East. Ìròyìn sọ pé nínú ọ̀sẹ̀ yìí ẹ̀ka Department of State Security DSS ọ̀tẹlẹ̀múyẹ́ nawọ́ gán àwọn ọ̀dọ́kùnrin méjì kan ní Kaduna lórí ohun tí wọ́n kọ sójú òpó ayélujára nípa ogun Iran tí Amẹ́ríkà àti Israel bẹ̀rẹ̀. Nínú àtẹ̀jáde Amnesty ni wọ́n ti ní àwọn èèyàn tó lòdì sí Amẹ́ríkà àti Israel ni àwọn DSS mú. Wọ́n fi kún pé ìgbésẹ̀ ti wà láti gbé àwọn tí wọ́n mú náà lọ sí kóòtù lórí ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Ẹgbẹ́ náà sọ pé ìgbésẹ̀ irú èyí yóò pa ohùn mọ́ agogo àwọn aráàlú lẹ́nu láti sọ̀rọ̀ ni. Amnesty International koro ojú sí bí wọ́n ṣe mú àwọn ọ̀dọ́ méjì náà pẹ̀lú àlàyé pé ọ̀kan nínú wọn kò tilẹ̀ tí ì fojú kan ẹbí rẹ̀ tàbí lọ́ọ̀yà rẹ̀ látìgbà tí wọ́n ti fòfin mú. Látìgbà tí ìròyìn àwọn tí ìjọba fòfin mú yìí ti gbòde ní ọ̀pọ̀ èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń koro ojú sí i tí wọ́n sì ń pè fún ìtúsílẹ̀ àwọn èèyàn náà. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ìròyìn abẹ́lé ṣe rò, ọkùnrin kan Sanni Buhari tó gbajúmọ̀ lójú òpó Twitter táwọn èèyàn mọ̀ sí was popping wà lára àwọn tí wọ́n mú nípínlẹ̀ Kaduna lọ́jọ́ Ẹtì tó kọjá. Ṣáájú ni wọ́n sì ti kọ́kọ́ mú ọkùnrin kan tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Abubakar Adamu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Abubakar Afan lójú òpó Twitter. Ní ti Sanni was popping, BBC gbọ́ pé wọ́n fòfin mú lẹ́yìn tí olú iléeṣẹ́ US sọ̀rọ̀ lórí àwọn ohun tó ń kọ sójú òpó Twitter rẹ̀ títí kan bó ṣe ń fi hàn pé òun faramọ́ Iran tó sì ń tako Amẹ́ríkà àti Israel, ṣùgbọ́n a kò lè fìdí ohun pàtó tó kọ tó fa mímú rẹ̀. Bákan náà lọ́bọ̀ sórí fún Abubakar Adamu, Abubakar Afan lẹ́yìn tó gbé ọ̀rọ̀ kan jáde lójú òpó ayélujára Twitter rẹ̀ nípa ogun àárín gbùngbùn Middle East ni wọ́n mú ní Kaduna. Àwọn ìròyìn abẹ́lé ròyìn pé DSS gbé Afan lọ sílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní Kaduna. Wọ́n ní àtẹ̀jíṣẹ́ rẹ̀ tó fi ń pè fún pípa olórí ilẹ̀ Israel Benjamin Netanyahu lè dá rògbòdìyàn àgbáyé tó lè kan Nàìjíríà sílẹ̀. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ DSS Jones Gabriel ṣe wí, àtẹ̀jíṣẹ́ náà lè dá ogun irú ti Israel àti Iran sílẹ̀. Àjọ náà tún sọ fún kóòtù pé kí wọ́n má ṣe fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún rárá nítorí ẹ̀ṣẹ̀ tó lágbára púpọ̀ tó sì lè rán lọ sí ẹ̀wọ̀n gbére bí wọ́n bá dájọ́ rẹ̀ tán. Àwọn akọ̀ròyìn kàn sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àmọ́ wọn kò fèsì. Ohun tí àwọn akọ̀ròyìn rí gbọ́ ni pé wọ́n ti fi Sanni was popping sílẹ̀ àmọ́ ó wà ní ìgbélé house arrest. Bákan náà ni wọ́n ti gba fóònù rẹ̀ wọ́n sì ti fòfin dè láti má ṣe lo ojú òpó ayélujára. Àwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà tó súnmọ́ gidi kò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ yìí bí àṣẹ àtẹ̀jáde náà ṣe wí. Àwọn akọ̀ròyìn BBC kàn sí àwọn ẹbí was popping kan wọ́n sì sọ fún wọn pé àwọn kò lè sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, DSS kò tí ì fi àtẹ̀jáde kankan síta. Ní ti Afan kò tí ì sí ìròyìn nípa rẹ̀ yàtọ̀ sí ti kóòtù tí wọ́n gbé e lọ. Àmọ́ àjọ Amnesty International kọminú sí èyí. Wọ́n ní bí ẹni tó ń pa ohùn mọ́ agogo àwọn èèyàn lẹ́nu ni ọ̀rọ̀ náà rí. Ó ti yájú fún kóòtù láti pàṣẹ pé mi ò lè dúpọ̀ gómìnà mọ́. Gómìnà Ayédàtiwà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo tó ní gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédàtiwà kò lè dúpọ̀ gómìnà lẹ́ẹ̀kan sí lẹ́yìn ọdún 8 tí òfin là kalẹ̀. Ayédàtiwà ti fèsì pé ìpinnu náà ti yájú bẹ́ẹ̀ ló jẹ́ ohun tó lè ṣí ojú èèyàn kúrò lára òṣèlú. Ọjọ́bọ̀ Thursday tí ìdájọ́ náà wáyé ní Ayédàtiwà fèsì nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán Channels. Gómìnà Ayédàtiwà sọ pé àsìkò yìí kọ́ ló yẹ
kí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lórí àgbékalẹ̀ ìbò ọdún 2028 ó ní ṣe bí àwọn aráàlú ṣẹ̀ṣẹ̀ fi ìbò wọn gbé òun wọlé láìpẹ́ yìí ni kí wá ló dé tí wọn kò dúró di 2027 tàbí nígbà tí àlàkalẹ̀ ìlànà ìdìbò mìíràn yóò bá fi jáde ní ìbẹ̀rẹ̀ ọdún 2028 bóyá nígbà tí yóò bá fi di ìgbà yẹn òun lè ti máa rò ó bóyá òun lè díje tàbí bẹ́ẹ̀ kọ́. Gómìnà Ayédàtiwá tẹ̀síwájú pé irú ìgbà náà ni òun lè máa ronú àwọn nǹkan kan tí òfin sọ. Ó fi kún pé ohun tó jẹ òun lógún báyìí ni bóun yóò ṣe ṣiṣẹ́ tí àwọn olùdìbò gbé lé òun lọ́wọ́ lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Ní ìtẹ̀síwájú àlàyé rẹ̀ lórí ìdájọ́ kóòtù ọ̀hún, gómìnà Ayédàtiwá sọ pé òun kò tilẹ̀ ní lọ́kàn láti kópa nínú ìdìbò kankan lọ́jọ́ iwájú. Ìdìbò tó lọ ní ìrọwọ́rọsẹ̀ tó sì yanjú ni òun ti kópa nínú ẹ̀ lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Fún ìdí èyí kò tí ì pẹ́ rárá òun ò ronú ìbò kankan ju bí òun ṣe máa ṣiṣẹ́ tí wọ́n gbélé òun lọ́wọ́ lọ. Ó ní kò sí lérò ọkàn òun láti gbégbá ìbò kankan lọ́jọ́ iwájú nítorí ètò ní gbogbo nǹkan. Ayédàtiwá sọ pé lóòótọ́ lòun mọ̀ pé òfin sọ pé gómìnà kò lè lò ju ọdún 7 lọ ṣùgbọ́n òun kò tiẹ̀ tí ì rò ó bí yóò ṣe kan òun. Bákan náà ló ṣàpèjúwe ìdájọ́ kóòtù ọ̀hún bí ohun tó lè yí ojú òun padà kúrò nínú òṣèlú lẹ́yìn àwọn ogun òṣèlú tóun ti kojú tẹ́lẹ̀. Ó ní kò sẹ́nìkan tó ń dọdẹ òun nínú òṣèlú bẹ́ẹ̀ lòun kò sì fipá mú àwọn ọmọ ẹgbẹ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC èyí wulẹ̀ wáyé bẹ́ẹ̀ ni. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan ní ìlú Àkúrẹ́ ló ti ṣáájú gbé ìdájọ́ kalẹ̀ pé gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédàtiwá kò ní lè díje dupò fún sáà mìíràn mọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Onídàájọ́ Tóyìn Bọ́lájí Adégòkè tó gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday pé ìwé òfin Nàìjíríà tọdún 1999 gẹ́gẹ́ bí àwọn àtúnṣe tó ti wáyé lórí rẹ̀ kò fi àyè kankan sílẹ̀ fún bóyá ààrẹ, igbákejì ààrẹ, gómìnà àti igbákejì rẹ̀ láti lò ju ọdún 7 lọ nípò. Ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2024 ni wọ́n kọ́kọ́ ṣèbúra fún Ayédàtiwá láti parí sáà gómìnà ìgbà náà tí Rótìmí Akérédolú tó kú lẹ́yìn àìsàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2025 ni wọ́n tún búra fún un padà fún sáà ọdún 4 lẹ́yìn tó borí ìbò sípò gómìnà ìpínlẹ̀ Ondo tó wáyé lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC kan Dókítà Akin Egbuwalo ló wá wọ́ òun àti igbákejì rẹ̀ ọ̀mọ̀wé Ọláyídé Adélámì àti ẹgbẹ́ òṣèlú APC lọ sí ilé ẹjọ́ láti pẹjọ́ lórí ẹ̀tọ́ rẹ̀ láti díje fún sáà mìíràn nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo. Àkókò rèé o láti fún wa ní tíkẹ́ẹ̀tì dupò gómìnà. Àwọn abẹnugan olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àsìkò eré ìje ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ti ń lọ lọ́wọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú sì ń gbáradì láti yan àwọn olùdíje dupò lẹ́gbẹ́ wọn. Àkójọpọ̀ àwọn èèyàn lẹ́gbẹ́ olóṣèlú ní ìlú Ògbómọ̀ṣọ́ The Political Project Stop ti ké gbàjarè sí gbogbo ẹgbẹ́ òṣèlú jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n fún Ògbómọ̀ṣọ́ ní tíkẹ́ẹ̀tì àti díje dupò gómìnà. Ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní The Ògbómọ̀ṣọ́ Project Stop yìí ní èròǹgbà rẹ̀ jẹ́ láti kó àwọn èèyàn Ògbómọ̀ṣọ́, ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin àti lóbìnrin jọ nílé àti lókè òkun láti fi ìmọ̀ ṣọ̀kan lórí èròǹgbà láti gba ìwé ìdíje tíkẹ́ẹ̀tì dupò gómìnà wá sí Ògbómọ̀ṣọ́. Ọmọọba Olúṣẹ́gun Oyèníyì tó jẹ́ adarí ẹgbẹ́ náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn. Ọ̀rọ̀ náà ló fi léde fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kẹta. Ọmọọba Olúṣẹ́gun Oyèníyì tí í ṣe alága ẹgbẹ́ náà àti àpapọ̀ ọmọ ẹgbẹ́ ọ̀hún ló ń béèrè fún ìgbárùkù ti gbogbo ẹgbẹ́ òṣèlú láti lè fi tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ wọn sí ẹkùn Ògbómọ̀ṣọ́. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ yóò mú ìrẹ́pọ̀ tí kò ní ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà tàbí àìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú kankan nínú. Ọmọọba Ṣẹ́gun fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àkókò náà nìyí fún Ògbómọ̀ṣọ́ láti gba ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní àwọn èèyàn ìlú Ògbómọ̀ṣọ́ ti ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọpọ́n ìṣàkóso náà ti sún kan Ògbómọ̀ṣọ́ báyìí. Nítorí náà a ní láti gbárùkù sí ara wa kí Ògbómọ̀ṣọ́ jẹ́ àkọ́kọ́ nínú èrò wa, kí a ṣiṣẹ́ pẹ̀lú àwọn abẹnugan láti tu ọkọ̀ náà kí èròǹgbà láti gba tíkẹ́ẹ̀tì gómìnà ọdún 2027 fi kẹsẹ̀ járí. Ìgbésẹ̀ náà ni àwọn mùtúmùwà
rí gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi ń pòǹgbẹ rẹ̀ tipẹ́ láti ṣe ìpín déédé àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ń dá sí ètò ọrọ̀ ajé, àṣà ní àwùjọ àti ìṣèlú. Ẹgbẹ́ yìí tún tẹ̀síwájú wípé ìgbésẹ̀ náà ti bẹ̀rẹ̀ báyìí, iṣẹ́ náà yóò sì máa tẹ̀síwájú láti ọ̀dọ̀ àwọn abẹnugan àti ọ̀tọ̀kùlú ìlú, olóṣèlú àti mùtúmùwà fún àṣeyọrí iṣẹ́ gbogbogbò ọ̀hún. Bọ́ bí o wá wí tẹnu rẹ o, Iléeṣẹ Ọlọpa ránṣẹ́ pé DPO àgọ́ ọlọ́pàá táráàlú ti ní afurasí ajínigbé sálọ. Bí wọ́n bá fi èèyàn jẹ oyè àwòdì, ó ṣàyẹ kí onítọ̀hún lè gbé adìyẹ. Èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ṣe pàṣẹ kí wọ́n fi ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá kan sí àhámọ́ lórí ẹ̀sùn títú afurasí ajínigbé tí aráàlú mú wá sí tẹ̀sán sílẹ̀ láì gba àṣẹ kankan. Yàtọ̀ sí ọ̀gá ọlọ́pàá tí wọ́n fi sí àhámọ́ náà, DPO ẹkùn náà àti ASP gba ìwé ẹ̀sùn láti ṣàlàyé ara wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú. Ìjọba ìbílẹ̀ Àfijó nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìjínigbé ti di gbogbo ìgbà ní ìjọba ìbílẹ̀ Àfijó, pàápàá ní agbègbè Jóbélé. Ó kéré tán 7 irú rẹ̀ ló ti wáyé láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Dọlápọ̀ Awótúndé láti wọ́ọ̀dù kẹjọ ṣe ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjínigbé 7 ló wáyé láìpẹ́ yìí ní Àfijó. Ó fi kún pé àwọn ajínigbé ti da ojú sọ agbègbè náà, wọ́n sì tún kọlu àwọn èèyàn lálẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé tó kọjá mọ́jú ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí. Lásìkò ìkọlù náà, gẹ́gẹ́ bó ṣe wí, ni wọ́n fẹ́ jí obìnrin kan gbé, àmọ́ tí ó sì dọ́gbọ́n sá mọ́ wọn lọ́wọ́. Síbẹ̀ wọ́n sá ní àdá lọ́wọ́, èyí tó jinlẹ̀ gan-an ni. Kódà ẹnìkan tún wà tí wọ́n ṣe léṣe púpọ̀ bí Awótúndé ṣe ṣàlàyé. Ilé ìwòsàn àpapọ̀ tí wọ́n sáré gbé lọ ni wọ́n ti darí rẹ̀ sí ilé ìwòsàn mìíràn nílùú Ògbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti padà gé ọwọ́ ẹni náà látàrí bó ṣe farapa tó. Èyí ló ní ó mú káwọn olùgbé agbègbè náà gbìyànjú láti gbèjà ara wọn lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí nípa ṣíṣe ọdẹ òru láìsùn mọ́jú. Lásìkò táwọn aráàlú ń ṣọdẹ náà ni wọ́n kẹ́fìn afurasí kan tí wọ́n ní wọ́n bá ìbọn, àdá àti àwọn nǹkan olóró míì lọ́wọ́ rẹ̀ ní nǹkan bíi aago kan òru. Gẹ́gẹ́ bí aráàlú tó ń tẹ̀lé òfin, ńṣe làwọn aráàlú fa afurasí náà lé wọn lọ́wọ́ ní tẹ̀sán ọlọ́pàá Jóbélé fún ìwádìí kíkún àti ìjẹ́jọ́. Àmọ́ ńṣe ni ọlọ́pàá tú afurasí náà sílẹ̀ láì sọ fáwọn tó mú wá, tí ọ̀rọ̀ náà sì dojú ẹ̀ báyìí nígbà tí àwọn aráàlú dé tẹ̀sán ọlọ́pàá náà lọ́wọ́ àárọ̀ ọjọ́ kejì, tí àwọn ọlọ́pàá sì fi yé wọn pé àwọn ti yọ̀ǹda afurasí ajínigbé tí wọ́n mú wá pé kó máa lọ. Èyí ló di ariwo gidi tí aráàlú fi pàtẹ ìfẹ̀hónúhàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Tẹ́ ò bá gbàgbé, àwọn èèyàn Àfijó títí kan àwọn akẹ́kọ̀ọ́ ló gbégi dínà lásìkò ìfẹ̀hónúhàn ọ̀hún tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun, tí wọ́n dí ojú ọ̀nà Ọ̀yọ́ àtijọ́ sí Ọ̀yọ́ Ìbàdàn pa àti ọ̀nà Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. Wọ́n ní àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi tú afurasí náà sílẹ̀ àti ẹni tó pàṣẹ ìtúsílẹ̀ rẹ̀ gan-an. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna pàṣẹ pé kí DPO ẹkùn náà pẹ̀lú Assistant Superintendent of Police wá ṣàlàyé ara wọn lórí ọ̀rọ̀ náà. Bákan náà ló pàṣẹ pé kí wọ́n fi ìǹspẹ́kítọ̀ tọ́rọ̀ náà kàn sí àhámọ́ náà bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.